Africa Content TV. Òní kì í sọjọ́ ọ̀rọ̀ tó pọ̀, mo kàn fẹ́ sọ ẹ̀dọ̀ kí ọ̀rọ̀ ní. Lílà ní ìlànà ọ̀fẹ́jọ́rọ̀, á kì mọ́ra wọn ni. Àdàmú ní mo kí bàbá ìyàwó, olóore wa ẹjọ́ nísìnyí báyìí, àá ṣèkìní ní ṣẹ́kíṣẹ́kí ni, kálukú ló ní àádà. Ada sèmi kí ẹ máa lọ kó máa bọ̀ ó fẹ́ dọ̀rọ̀ fún mi lọ́rùn. Nà tàmádà mọ́lẹ́bí lílàrí ìfàdà àwọn fàjà. Bàbá mi àgbà kábíyèsí ọlọ́pà sẹ́ni yóò ṣe jẹ́ àdára yín lóde o. Bàbá tó ṣe àwọn kalẹ̀ olúwọ́dẹ àkọ́kọ́ lọ́pà sẹ́yìn fi ń jẹ́ olúwọ́dẹ àgbà. Olúwọ́dẹ olùwọ́dẹ àgbàfọ́ gbogbo ọ̀fà àwọn ọmọ aláàbò kúrú wọlé wòlé lọ́nu nígbà tí ọlọ́pàá ẹ̀ẹ́dẹ́ tí ó ti ọ̀fà bọ̀ ọ̀dẹ tó tẹ̀lé wá pé máa mójú tó yá ẹgbẹ́ kò sí ọ́ bàbá ńlá bàbá tó ṣe àwọn àlejò ọmọ ọlọ́pàá náà wá wọ́n sì sùn mo lè ti mú nǹkan. Ẹjẹ lọlé lọdẹ bí bàbá mi ṣe mójútó bàbá tiẹ̀ káwọn náà máa mójútó wọn akérèkùsì. Àmàlà kò ẹni bẹ̀rẹ̀ ìyá ní ìṣàlà àwọn fàjà àmàlà ọmọ ẹbí ìlà ní ìṣàlà àwọn fàjà. Apisi, anasukiri yasadito, amma farida, wa anabira kanatiku, wa mina roziyati, anasukiri yasadito, Stand up.
Idris Harun. The time of letter. Gulala. 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 Okay, Ansari. He's Ansari. That's Amirul Ansari. Àwọn ìgbésẹ̀ òkúta náà nìyẹn o. Sheikh Muniruddin Mustafa Abbas Baba Dudu Oke Khalil Kadiriya Okolokolo Ọkọ̀ ṣáàkìrà lillahi kọ́líbà Lukman Yasin Mọ́kà lọ́kọ̀ sáwọ́. Bàbá èmi ò sọ ìgbìmí ẹ̀ àwọn kásárà gbogbo ojúbọ náà. Tí mo máa ní ìṣọ́wá ti tòkó. Ìwà ni èrò jẹ́jẹ́ kò lọ ìdìbò. Wọ́n ṣe àkóyọ̀ ẹ̀yà ìmọ̀ta lọ́dẹ̀ sọ́ọ̀dà ẹ̀kọ́ ìdí ìṣòkì ìyá làwọn ènìyàn ìtọ́lì. Right honorable member. Ẹ̀kọ́ ìdí ìṣòkì speaker wa lọ́wọ́ Kwara State House Assembly. Mo kì í dúpọ̀. Ṣẹ̀dá ọ̀tá ìmọ̀ta lọ́dẹ̀ sọ́ọ̀dà. Mo kì í dúpọ̀. Ẹ̀kọ́ ìdí ìṣòkì yálà ọ̀gbìn ìdọ̀kọ̀. Bàbá wa ní ìṣà. Báwo ní gbogbo olè jísà fún ọmọ wí. Owó náà wà ní. Bàbá wa ní gbogbo olè. Rárá yóò kárẹ̀ nígbà bá ti yá lọ. Fọ́dílò ilẹ̀ àríjáì. Mo kí n púpọ̀. Ilá àríjà lọ. Kábíyèsí. Wà ilá fàlà. Fọ́dílò ètò ibi alátúrídì. Kí ló dé ẹ̀sìn ọlọ́pọ̀ ìyàwó àti ìṣòwò ẹ̀ sókè? Wà mẹ́rin ẹ̀sìn bàbá ìjáde tẹ́lẹ̀ ẹ̀ lé kó lẹ́yìn. Fọ́dílò àríjáì. Ilá àríjà lọ. Wà ilá fàlà. Fọ́dílò ètò ibi alátúrídì. Bàbá yẹn lọ́pàá. Nígbà tí ẹ̀rọ yìí mo ti kí bàbá yẹn wà ní. Torí àná kò kéré ní títí wọn náà. Bó bá kéré ní Mùsá, ànábì Mùsá. Bàbá ọba kò rí bàbá ànábì ẹ̀rẹ̀ dára torí kó fẹ́ fi ọmọ rẹ̀. Mùsá. Àwọn ni wọ́n máa lọ lẹ́yìn ọwọ́ ṣẹṣẹṣẹ sọ́jà àwọn ìlàkó olùmọ̀ kí yàrá tó lù yóò lù ọ̀ká bẹ́ẹ̀ àwọn oríṣi máa gbà. Àwọn tó fẹ́ yà ni wọ́n máa lọ àbí ìwọ fún tẹ́lọ̀rùn kí túláàsì. Wà máa fọrí ọ̀rẹ́ àríjà ìlà ìjà lọ́wọ́. Obìnrin lápò ọ̀rẹ́ ìjọba díẹ̀. Díẹ̀ máa rà wọn àṣẹ ayé tí ìgbọ̀dọ̀ bí lójú. Wọ́n ilà fàlà. Fàdílò ìtúríbí ní alátúríbí. Bàbá mi ọlọ́pàá. Níjọ́ bẹ́ẹ̀ ra ìyà tí gbajúmọ̀ yìí ká. Àwọn ẹni kò ní kàn ṣe. Ó tún ti tíráfù. Ó tún ti lọ. Bàbá wa lè jà. Ibi tí èèyàn bá wá ìyàtẹ̀ láyé ni wọ́n ti wọ́n náà wá padà. Allah. Ara ayé wọ ike aláṣẹ tuntun sẹ. Gbogbo ìdájọ́ máa bá yẹn ṣe ayé òde pàṣẹ. Torí kí ni a bá fẹ́ ẹbí òkú àwọn èèyàn bíi tiẹ̀ ni wọ́n. Ó ti lé pèrò àmì èèyàn kì í ní òde wá olùsí yóò pọ̀. Ẹ jọ èèyàn yẹn yẹn wọ́n ní ráyè tó gbọ́ báyìí. Ọba wa dìde fún ọba, ọba dìde fún ọba, kábíyèsí àti ọ̀pẹ̀ ìdájọ́ bá ní ẹsẹ̀ tí ò ní kó wáyà ká. Ìrọ̀lẹ́ àríjà.
وإلا فلا فضل لتربي على تربي. mo kí ẹ̀yin orí adé ẹ̀jọ́ bóyá bá lè rántí yín sẹ́yìn lẹ́mọ bẹ́ẹ̀ ti jẹ́ ẹ má bẹ̀rẹ̀ ní mo sọ o ẹ má tẹ̀lé fẹ́ yà yà ẹ má bẹ̀rẹ̀ wò ní ká wà. mo kí ẹ̀yin olórí gẹ́gẹ́ bí ìṣe máa ń kí wọn náà ó yẹ ẹjẹ́ ọba tóbi lóòótọ́ àbájọ́ ọba tó wà sọ́tọ̀ wa ìdúrà tó wà jíjẹ́ lọ́wọ́ tó rí ẹjẹ́ wa jọ sùn mo kí chief asọ́tọ́ba ọ̀fọ̀fọ̀ká yìí. wà á parí rẹ̀ àríyá yìí. sọ́ba lójú sọ́ba lẹ́yìn sọ́ba lórí sọ́ba lóòró sọ́ba lẹ́sẹ̀ sọ́ba ní pàkọ́. ilá àríyá lọ́wọ́. sọ́ba yẹ́yẹ́. wà ilá àfàlà. kábíyèsí sẹ́nu òkúrọ́. adínú nítorí alátúrí. màmá kan máa fẹ́ kúrọ̀. bẹ́ẹ̀ bá ní ọkùnrin tó máa ṣe ìyàwó rẹ̀ ní ṣàdúrà fún bí kò bá rà kan ní ìkan òní jẹ́ kan. kábíyèsí tẹ́ sáré èdè tẹ́ sáré èdè tẹ́ ń bá padà á dì mú. olùwà náà tó sọ̀fọ̀ sí ṣe má bá dì mú ọ̀dọ́kè. èmi ò ní ẹ̀yìn tẹ́lẹ̀ ṣe fún ọ lónìí. tó tó ìjọ tẹ̀ ń gbọ́ ọ̀ká tẹ̀ wá dúró sí pé ọ̀ sì dè yẹn. ní ọjọ́ sọ fẹ́lẹ̀ òbí ní ọjọ́ tó kọ́ lọ́fẹ́ gbé yẹn ló sá lọ ó wá dé yẹn tó wá gbé orí ikú wọ̀ ọwọ́ tẹ́lẹ̀ sẹ́ kájọ òsì ìdèrè kápá. mo kí àwọn olórí ẹkúnṣẹ́ tipẹ́tipẹ́ ṣe fọ́ àbọ̀ wọ̀n nínú ẹkúnṣẹ́ tipẹ́tipẹ́ kábíyèsí gbogbo òrìn àgbẹ̀dẹ̀ dọ́ọ̀rì bẹ́ẹ̀ ṣe káàkiri olórí ló sáfìlẹ̀ ọ̀ọ́dẹ̀yàn wọ́n sì dèèyàn. wàyí lọ́fàlà fàdílù ìtúbí alátúrìbí. mo kẹ́yìn ti kò dùkò mo kí àwọn mùsùlùmí mo kí bàbá wa aṣáájú ọ̀fà mo kí ogbó yín mo kí bàbá ọba mo kí aṣáájú àkíyì náà wáyé lọ́fàlà ọkọ̀ ìyàwó dábìlì o. A'udhu billahi minash shaytanir rajim. Bismillahir rahmanir rahim. Òjò ẹni ló kílẹ̀ ọkùnrin tó dèkéné báyà yìí. Wà ní àtibọ́ǹkù dábìlì yẹn díẹ̀. Ayé ti wí. A ní khalaqala kan min anfusikum azwajan litaskunu ilayha. Ọmọ ọba ni wọ́n bá sọ̀rọ̀ báyìí. Ọmọ ọba nǹkan mẹ́ta ń bẹ tó bèrè ìwòkàn. Obìnrin tí ò mọ ọba bèrè ọmọ ọba. Obìnrin tí ò máa lè máa mú kátó wọ́n máa lè ti sọ fún agbádá. Obìnrin wọn bẹ̀yẹ̀ ṣe tó wùmí ọmọ ọba sẹ́ǹkọ́ sà. Èèyàn yìí gbé tí tó lọ́dọ̀ obìnrin. Torí ibi tọ́lọ̀ ti dá obìnrin ayéwà túkùrá nì ọlọ́wọ́ dá àárò lẹ́yìn káàbì níbi ẹgbẹ́ ádámà ẹgbẹ́ kò ti dà. Bọ́lá bá tẹ́tí nà dáadáa tó bá tún tí nà padà kì í sí ẹgbẹ́. Káfọ́ ní ẹran ádámà lọ́dọ̀ ti dá àwọn àwùjọ bàbá ọkọ̀ fẹ́ ọmọ rẹ̀. Wọ́n dà pé mi kì í ṣe ara rẹ̀ nígbà tó tún yẹ ẹwà. Mẹ́ta lóbìnrin ọwọ́ mẹ́ta ni a máa lọ. Ìgbà míì kàgàgàdì kàkàáàdì. Ìgbà míì obìnrin kàtàwáàdì. Ìgbà míì obìnrin kàdáàdì. Aláṣọ ìbàdí síwáàdì yẹ sábò àmà. Ẹjọ́ wọn kó gbọ́ gbà. Obìnrin máa dàbí oúnjẹ nígbà míì. Táwọn fi ṣẹ̀fọ́ táwọn fi ọmọ iná àtọ̀tún rí àwọn. Tóyìn náà máa nà á fẹ̀. Wò mí níjọ́ tó bá wá ní oúnjẹ rọra jẹ́. Obìnrin ò mọ́ náà.
ìjọba ọba náà lè dè lórí àná ìwọ lọ́dọ̀ tún ní yàrá ìtura lè dè yẹn náà wọ́n sì kọ́ ti ṣe lápò. sọlá tó bá kéwì rẹ̀ fún àkàwé kù àwọn tí wọ́n ti rà lè dè tó bá ti lọ fún tún yàrá rẹ̀ wọ̀. èmi ò rẹ́ tó tóbi láàrin tóbi ló ti kàná kù tó o bá sì lọ fẹ́ gbèsè tó o ti tó ìwọ obìnrin yìí lọ pàtó kó lọ tó pàrọ̀ tó bí lọ. ìwọ obìnrin ò yàtọ̀ sọgbà mo fẹ́ kó o jẹ kábíyèsí níyàwó lórí ṣe dáa tó níyàwó lórí ṣe dáa tó wọ́n pòròbókì wa kò sọ́ọ̀bì ní tójú wa lè pẹ̀lú tọ́nà ti dà yẹn bí a sì máa kù sí ìyàlẹ́ wọn yóò kù sí ọ nínú ìwọ ọlọ́run ara ló fi ní tọ́jú gbogbo rẹ̀. Yahasabu anna. Kábíyèsí obìnrin ẹlẹ́ẹ̀kejì kàdáwá obìnrin a máa dàbí òògùn nígbà tí ọba wà ní ìṣẹ̀lẹ̀ obìnrin a máa dàbí òògùn ẹni máa nà wò tó ọba ronú tó ọbẹ̀ para rẹ yóò wá gbórí lọ láyà yóò wá romansi òbí ìdè tó bá yóò fọ́ ní ọ ní ìpàkọ́ ọ̀la rẹ̀ yóò fọ́ ní bá tó wọ́n mọ́ tí wọ́n bọ́ tẹ̀ yẹ́rìyẹ́rì ìyẹn lè dára sí ilé ẹ̀kọ́ nítorí ọmọ bá dá sí tèmi náà ní kí lọ wá lálẹ́ kẹ́rin sẹ́ni tẹ́sí wà lọ kí ni problem ẹ̀. gbogbo ọ̀rọ̀ ìsìnkú ẹ̀dá sí ọ̀rọ̀ ìlú wọ̀nyí. wò mí obìnrin náà bá dàbí òkú ìjọ tó bá dàbí òkú ẹ̀kọ́ radiétọ̀ lẹ́yìn àjọ ní ìwà radiétì rẹ̀ lọ́wọ́ bẹ tó ní ọmọ tó lè kù ọ́ bàbá obìnrin ọdún yọ̀ wáyé yẹ kó sẹ̀kẹ̀kẹ̀ friends ìrọ̀láyé òde ọ̀rọ̀ òde gbogbo nǹkan rẹ̀ ògùn lérò nítorí wọ́n ti fẹ́ àtìlẹ́ bí òkú tètè lo òkú wò tètè lo òkú o kótó tẹ́lẹ̀ kẹta dé kàdáàdì obìnrin àwọn dàbí àwọn onígbàgbé yóò dàbí àkókòrò yóò dàbí owó yóò pọ́sítì òlẹ́dà yóò dàbí àkànnà yóò wọ wọ́ yóò wọ fún ọ náà ìwọ ni ọlọ́wọ́ òkú tó ń lò kò sómi tí ò ní kú yàrá. ọmọọba ìjàgbó bí ẹrú agbára tí kábíyèsí ọlọ́pàá ní dákùnà pọ́kẹ́tì ojú tó lò báyìí gbàdámọ́sí ní bàtà ní nítorí ọba tí àtẹ̀gbé síbẹ̀ bí ó ti lè wọ́ kúrú tó ká bá gbé lọ́dọ̀ ká wọ àyà iná yọ o iná lóbìnrin o. lọ́jọ́ obìnrin ló kó lóúnjẹ ní o tọ́sọ́bìnrin bá ń bẹ̀ ọ́ pé dákun ẹ̀yin náà bá lọ́nà àtẹ̀mí náà ló bá mi náà lò ti pè dákun sá tó bá yẹ kó lè tètè amára tó bá yẹ lọ́nà tó sọ fẹ́ dọ́nà mi kí ló jẹ́ kẹ́ wọ́n àyù àbùkù dé o. obìnrin ọ̀rẹ́ mi yẹn báwo kọ́ ní sùn lè kọ́ bẹ́ẹ̀ wọ́n àti náà o tó o bá kọ́ ìṣẹ́ ẹ̀ lórí màá yẹ ẹ̀dá kò lè kọ́ ojú sí kọ́ pa wọlé tó rọ̀ ọtí bàtà bí bàbá wo tó bá yẹ kí ló bẹ ṣẹlẹ̀ gẹ kí ni ìfẹ́ lára rẹ ìwọ sẹẹkan sọ ní àtọ màmá òmìnira mánéjì ẹni olùwẹ sàkápòlù. Ara sọ́hìbà ní síwáàní yahasabu anna. Wo mi bí ètò ìrẹsẹ̀ tí mo lè dín o bá tún mí náà kó o lè dín o. Ẹ̀rọ tí ń fọyàwó ọlọ́kùnrin tó lè kó mi jọra wọn fúrọ́ǹtì obìnrin ló jọra àti báàkì wọn kọ́ ọmọ rẹ̀ rẹ̀ ọmọ àwọn ẹgbẹ́ yìí kọ́ ọmọ rẹ̀ rẹ̀ káàtà kọ́ ọmọ báàsì dín ní bọ́ọ̀lù. Ǹjẹ́ o jọra wọn ló ẹ̀yin tẹ̀ ká nǹkan tó wà lára wọ́ọ̀lù obìnrin ẹ̀gbọ́n pa ẹlọ́wọ́ tó wà nínú wọ́ọ̀lù tó lè bá máa tó mẹ́kọ̀ wọ́n kò rí nù pọ́sítìfù wọn tó bá lè ní túmí nìkan fún ìjà nẹ́gẹ́tìfù lé mi. Màmí ni wọ́n náà jà náà tó. Ká ọmọdé kí lè kó aká. Tàbí òbí àlọ́.
tó kọ́ ọmọ sáájú ní $400 million. ومنهم pẹ̀lú owó ara wọn. àwọn sọ̀rọ̀ sí ìyàwó tá a bá lè lọ àwọn ọmọdé máa wọ́pọ̀ ní o àgbẹ̀ fún ìsìlámù ni. èyí mo lọ sí mọ́sálásí àti mọ́sálásí wá sílẹ̀. منهم جنات $100 million. تفيض ظلالها kì í ṣe ìlú ọkọ̀ wọn kọ́ lọ́wọ́ ara wọn gẹ́gẹ́. ومنهم نيران لهن وقود. àwọn ọmọ sàdé wọn bá kọ́ white and black ọmọ ọmọ sàdé ní káwá. ìwọ náà tó bá lọ wọ́n ṣe lókun tí wọ́n ṣe o wọ́n sì ṣe. منهم جنات ọmọ bá تفيض ظلالها kábíyèsí ọlọ́ba wọ́n ní tó wà ní àná obìnrin kọ́ o. bàbá mi bàbá ọba Al-Hikma University ẹ̀ẹ́dọ́ ní bàbá mi kọ́ tó lọ ní ọ̀dọ́ dáadé rẹ̀. obìnrin ò jọra wọn kò tí fẹ́ obìnrin o. ومنهم نيران لهن وقود. obìnrin sì lè tún kúrẹ́ rírí o. mẹ́wàá á ní ẹ̀ka lọ́kàyè ẹ̀ẹ́dọ́ lè ṣáàbì wà fún ìgbà yìí wọ́n wà á ní ẹ̀ka lọ́kàyè fọ́ọ̀mù tù. tóbi ní wọ́n sàlẹ̀ kó o kọ́ ọ̀la wọ́n fún